mo kí ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nílé ìkànnì Ìjùgbà Master Channels náà là wá o ẹ̀yin àáfàá wòlíì babaláwo tó o bá jẹ́ fake gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ gbọ́ mi dáadáa o ẹ̀yin àáfàá wòlíì babaláwo tó o bá jẹ́ fake ó bẹ́tà kó ra scroll kúrò lórí channels yìí ìdí ni pé mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún ṣùgbọ́n Ọlọ́run máa mú gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀tàn lẹ fi gbẹ̀sìn kalẹ̀ ẹ̀ ń tan àwọn èèyàn jẹ ni pàápàá jùlọ lórí social media gbogbo ẹ̀yin tó jẹ́ pé orí social media lẹ ti ń tan àwọn èèyàn jẹ lẹ ti ń ba ayé wọn jẹ́ láìpẹ́ yìí ni wọ́n mú ọ̀rọ̀ ọmọbìnrin kan wá sọ́dọ̀ mi wọ́n lọ wádìí èwo ni kóun fẹ́ nínú àwọn ọkùnrin tí wọ́n ń dà á láàmú ọmọbìnrin 25 years ni títí tó fi bímọ méjì fún bàbá aláwo yẹn torí àní parọ́ mẹ́sìn tó bá ṣẹlẹ̀ la máa sọ bitter truth a máa sọ lórí ìkànnì tiwa ń bí kó mọ̀ ọjọ́ kan nìjà wáyé níyì ẹ̀ là ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ni ló yọ ọ̀bẹ sí babaláwo yẹn oògùn ni bàbá yìí fi dè é mọ́lẹ̀ kì í ṣe inú ẹ̀sìn Islam tàbí ẹ̀sìn Kristẹni nìkan ni àṣemáṣe tá à ń sọ yìí ló pọ̀ sí ìdí náà tí mo fi ní tó o bá jẹ́ fake ó mọ rẹ o Olúwa wí pé tó o sì mọ̀ pé Ọlọ́run ò sọ pé gbogbo ẹ̀yin tí a ò fi rán tẹ́ ń jíṣẹ́ tí a fi rán yín nínú ọdún yìí ẹ̀ kàgbákò ni tó o mọ̀ tí kìí ṣe pé o believe pa àfihàn o mọ̀ pé irọ́ lòun pa gbogbo ohun tó o bá fi kó jọ yálà babaláwo ni ọ́ àáfàá ni ẹ́ bó ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́ pásítọ̀ ni ẹ́ ayé ìwọ náà máa bàjẹ́ tọmọtọmọ àìmọye èèyàn tẹ́ ti dalé dọ̀nà ẹ̀rú láwọn tá à ń sọ yìí kọ́lọ́ mọ̀ jẹ́ kí nǹkan ó lé wa bàràbàrà ẹni ìṣòro bá dé bá ló ń tọrú wọn lọ kò dẹ̀ sẹ́ni tí ò ní ṣòro àìgbà fọ́lọ́run nísinmi most of it tá a bá gbà fọ́lọ́run Ọlọ́run á yanjú ẹ̀ àwa náà ń kó ìṣòro tiwa lọ bá àwọn tán ní ìṣòro tiwọn tó jẹ́ pé owó tí wọ́n bá gbà lọ́wọ́ tiwa ni wọ́n á fi tẹ́ ìṣòro tiwọn ọmọ tiwọn náà lọ léèwé ìwọ lọ yáwó rẹran àwọn jẹran nínú ilé àìpẹ́ la rí àwọn pásọ̀ tí wọ́n sọ pé káwọn èèyàn mú atare wá èso ní atare tí wọ́n fọgbọ́n pọ̀fọ̀ pògèdè lórí àwọn ètò orí rédíò èmi àsọ pé òun ló máa fòróró pa gbogbo yín lẹ́sẹ̀ o fúnra àwọn ní o wọ́n mọ̀ fọwọ́ pa ìtàn ìyàwó oníyàwó ìwọ pásọ̀ yìí àáfàá yìí ọmọye àwọn nǹkan tó o ti ṣe tínú Ọlọ́run ò dùn sí tó o bá lọ túbá ìdààmú máa dé bá inú ọdún yìí obìnrin omi ó ṣòwò ẹ̀jẹ̀ ó jèrè gbogbo tó ní tó kójọ pátá ẹ gbà á lọ́wọ́ ẹ̀ kò sì mọ̀ ẹ wá change wàásù àti ìwàásù àti wàásì ẹ wá sọ di drama lórí rédíò lórí social media táwọn pásọ míì bá ń sọ̀rọ̀ lórí rédíò wọn ò wàásù yìí rere mọ́ madam kí lẹ ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni bọ̀dá mi kan ni ìgbà tí mo gbọ́ pé ẹni ká san owó lórí ọmọ kọ̀ọ̀kan ká san iye kan mo wá ní jẹ́ kí n try rẹ̀ wò bẹ́ẹ̀ lágbára yín pọ̀ tó ni ṣágbára ti Jésù lẹ́yìn nígbà tó kú ọ bọ́lé ńlọ́wọ́ níbo lẹ ti rágbára even mo tún sọ wípé kẹ́ ẹ tún dọ́gbọ́n sí àní kò sí mírèkù wọn kì í polongo mírèkù máa ń wáyé ni ṣé ẹ̀gbọ́n tí màdámù yìí wí màdámù kí lẹ sọ nígbà mo wá sanwó kan owó yẹn tán mo ṣáà ṣe transfer mo ní kákà gbìyànjú ẹ̀ wò ní bíbọ̀dá mi tó wà nílùú òyìnbó tó ti pè mí tipẹ́ bó ṣe pè mí nìyẹn ó kàn ní kí n send account number mi ó kàn send 10 million ẹ̀yin náà ẹ̀dẹ̀ mi ní sọ pé stupid
I will not say it. I rather say it, ẹ má gọ̀. I am not saying kò sí miracle, no. But wọ́n ń polongo miracle ló ń polongo ara ẹ̀. When you tune to radio stations, you heard all these people tí wọ́n gbé yín ní mugun. I'm not saying kò sí pastor. We have our pastors gidi. We have them. Still, òpin ayé ti dé. We have many that are fakes. Wọ́n kàn mọ́ ìṣòro ẹlòmíì ni. Ẹlòmíì láìkó rí ìran ìjayà ló máa ń sábà rí jù. Bẹ́ẹ̀ làwọn àfáà yìí náà. Wọ́n lẹ́ẹ̀ni délé babaláwo ẹ̀ẹ́ni gbé fàjànlẹ̀ kó má gbọ́ rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe pé mò ń sọ̀rọ̀ ẹ̀sìn, mò ń sọ̀rọ̀ generally ni o. O ò ní dé church náà kó má sanwó ìdámẹ́wàá. O ò ní dé ọ̀dọ̀ àfáà náà bọ́ bá wo yanrìn kó má sọ pé báyìí ni. Agreed. Ẹni wọ́n máa ń ráyé gbé ni. I disagreed. Wọ́n kì í ráyé gbé. Ọlọ́run ló ń fúnni láyé gbé. Ṣé o fẹ́ gbọ́? Ìṣẹ́bọ ni ṣoògùn. Bá a ṣe wáyé páàrí láàrí. Bó o bá ṣoògùn lọ́dọ̀ babaláwo kan, àbọ̀ gbàdúrà lọ́dọ̀ wòlíì kan, àbọ̀ lọ́dọ̀ àfáà kan, làdúrà rẹ̀ wá gbà mọ́ sọ́dọ̀ òòṣà. Àsìkò rẹ̀ tó ni Ọlọ́run lò gẹ́gẹ́ bí sábàbí ṣe ń tó bá tó àti tó bá yẹ fún. Ọlọ́run ti pè ní wòlíì babaláwo àfáà rẹ̀ ni. But yín ò sọ pé kó fàyè lẹ̀ kan gbé ẹ mú gan. Ìtí mo sọ ní nọ́ṣẹ̀t ni pé ṣe rí àwọn pípù yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti kàgbákò látòrí social media látara wọn. Jára ẹ̀. Mi ò jáṣẹ́ pásítọ̀ títí dórí àfáà ni títí dórí babaláwo. Ẹlẹ́tàn ni ọ̀pọ̀lọpọ̀ yín 99%. Èyí tó lóun rí vision sí Saheed Òṣùpá kì í ṣe fún Saheed lórí sí o, kì í ṣọbọ orin lórí sí ara ẹ̀. Bẹ́ẹ̀ bá rí bó tiẹ̀ ṣe sọ náà, bẹ́ẹ̀ bá rí bó ṣe sọ ẹ mọ̀ pé ilé ọ̀yẹ́ kan mú kan treat fọkọ̀ pé ọ́ kan ra muso síbi kankan máa bí léèrè wípé àwọn àǹjànú wo ló ń darí ẹ̀, kí ló ń mu gan, orú ọjà wo ló ń gbé. Ó rí fíṣàn sí Saheed Òṣùpá, ó rí sí rẹ̀ ni. Ẹ wá sọ iṣẹ́ Olúwa, ẹ wá sọ di tíátà, ẹ sọ di drama, ẹ sọ di comedy. Kí ló dé? Ọ̀pọ̀lọpọ̀ yẹn arrange, ẹ plan, ẹ gbé yẹn wá sí tàbí ìgbà tí oní tíátà bá ń kọ script. Òpùrọ̀ nìyí. Ẹ jẹ́ nǹkan kan wà láì. Ẹ̀yin rí vision. Ẹ lè pé ẹni yẹn tàbí kẹ́ ẹ fàdúrà ràn lọ́wọ́. Ṣó dìgbà tí ẹ bá gbé vision orí burúkú tí Ọlọ́run ò fi rán yín yẹn tí ẹ bá gbé dórí social media torí pé ẹ fẹ́ meet ẹni yẹn, ẹ fẹ́ káyé ẹlòmíì wọ́n máa ń múṣẹ́ ẹ̀ lẹ̀, wọ́n á ti gbọ́ information lára àwọn tó wà nú àwọn èèyàn wọn nípa alágbájá, wọn ó wà láàrin àwọn boys àwọn èèyàn yẹn, wọ́n á múṣẹ́ ẹ̀ lẹ̀. Kò sí ẹni tí ó lè gbani tí Olúwa kò bá gbani. Kò sẹ́ni tí ó lè kọ́ ilé náà bí Olúwa kò bá kọ́ ilé náà. Nínú ká gbà fọ́lọ́run ní sinmi wà o. Ọ̀gbẹ́ni yẹn ẹ wá gbọ́ ohun tó sọ. Òpònú ni máyì kán dárúkọ òun ọlọ́pàá mẹ́jọ àbí ọlọ́pàá olórúkọ kan dákọ̀ òun. Yẹ́ rí i pé ó ti trend lójú ara ẹ̀ nìyẹn o. Ìyá máa trend sọ́nà tó dáa, ayé àti máa fojú wèrè wòyàn gbà mí.
Oh God. Mami, you better stop all these things. Òun yẹ̀yẹ́ ara ẹni náà. Ó fẹ́ parí ẹ̀, ó parí ẹ̀ níbì kan. Ẹgbọ́n nǹkan tó fi parí ẹ̀. Bọ̀dá igbákejì ànábì Muhammad ṣé ẹ rí bẹ́ẹ̀ sí yẹ̀yẹ́ ìsìn Islam? Àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ò ní rí ń sìn pọ́ yẹ̀yẹ́ ìsìn Islam o, torí pé ó ti jẹ́ mùsùlùmí. Tó bá jẹ́ ẹlẹ́sìn kan ló sọ̀rọ̀ tó tako irú ọ̀rọ̀ ẹ̀sìn Islam yìí tó lò ní igbákejì Ọlọ́run, kò sì sáàfà kankan tó tóun mọ́. Anyway, wọ́n lè mọ́ sọ̀rọ̀ kan náà ti rí i pé eléyìí ti gbọ́jà. Ó ti tírẹ́ẹ̀nì lójú ara ẹ̀. Ṣé yẹn lè wo ẹni kó sọ pé òun rí èèyàn? Ó ń threaten King Saheed Òṣùpá lójú ara ẹ̀ nìyẹn o. Kí ló fi yàtọ̀ sí ọmọ ìyá Gumi terrorist? Ó ń terrorize Saheed Òṣùpá nìyẹn o lójú ara ẹ̀. Ó wá ń dájọ́, ìwọ lọ́lọ́run fi kú èèyàn hàn. Ó rí bó ṣe ń ṣe. Tó o bá wo fídíò yẹn, ó yẹ kí wọ́n fúnra ẹ bá rẹ̀ sọ̀rọ̀ kó o sì bu ẹkún pé kí n mú lásìkò tí mò ń ṣe fídíò yìí. Kò bọ́ lára mu o. King Saheed Òṣùpá, ikú ìpẹ̀tà lójú ràn. Ìlẹ̀ ọba orin, ọmọ wọn lé Olúyọ̀lé, ọmọ ajẹ̀gbésùn ọmọ ajẹ̀gbín yó. 20 ọdún lónìí gbẹ̀ngbẹ̀ng tòkè, 1,000 ọdún lónìí gbẹ̀ngbẹ̀ng tòkè, òkè ń bẹ láìkú gbẹ̀ngbẹ̀ng ni. Ẹ̀yin tẹ́ ń lọ sọ́dọ̀ rú àwọn èèyàn yìí, ẹ lajú yín o. Ẹ ní Ọlọ́run lọ́kàn, ẹni ló kan àyà, ẹ gbà fọ́lọ́run. Tí nǹkan bá ń ṣe yín, ẹ gba ilé ìwòsàn lọ. Kẹ́ ẹ tó máa sọ pé spiritual ni. Gbogbo tó bá ń ṣèyàn kọ́ ni spiritual o. Ẹlòmíì ìfúnpá ẹ̀ ló ga kò yẹ̀ wò, aláyé ló ń ṣeun. Ẹlòmíì ṣúgà rẹ̀ ló lọlẹ̀ àbú pọ̀jù kò yẹ̀ wò, alórogún ìyá òun kan ni, títí tí wọ́n fi bọ́ sọ́wọ́ àwọn ẹni. Tí wọ́n bá dẹ̀ kú, wọ́n kú gbé ni o. Wọ́n ní wọ́n ń pè ọ́ ọlọ́wọ́ gbàgbọ́ ya. Ṣé ẹni tó ń pè ọ́ ṣó ti dákẹ́ náà ni? Tó o bá tí ì gbọ́n, o ò lè bọ́ lọ́wọ́ àwọn 419 yìí. Bẹ́ẹ̀ ni, proof pé Ọlọ́run bá sọ̀rọ̀ lórí Saheed Òṣùpá dà. Ó wá ń forí ara rẹ̀ gba ìpè. Ẹ lọ sórí social media káàkiri. Mo sure pé ní ọmọ máa ṣe fún. Bí o bá tiẹ̀ wá fẹ́ sọ fún yàn pé mo rí nǹkan báyìí fún ẹ, fúrú King Saheed Òṣùpá àbí olórin mi àbí lérè mi táyé nífẹ̀ẹ́ tí wọ́n fẹ́ràn, tó o bá ilé sọ jáde wọ ló máa forí ara ẹ̀, kò ṣèwọ̀ òun mọ́ ni. Báwo lèyàn ṣe ń gọ̀ bí eléyìí? Ẹ rọra jẹ́ gbogbo òkè kọ́ lèyàn ń gùn, kéèyàn má bàa gungi ẹlẹ́gùn. Ṣéun Agboola lórúkọ mi. Mo rọ àáfàá wa yìí kó yí padà. Ọlọ́run nílò, Ọlọ́run fẹ́ lò, ṣùgbọ́n kò farabalẹ̀ fọlọ́run. Bó bá jẹ́ pé ó ń gbọ́jà, kó sún sẹ́yìn. Àánú Ọlọ́run abẹ́ ẹgbẹ́ o. Má ro kúrò yàn mọ́ o. Bó o bá rí fàdúrà rẹ nìyẹn lọ́wọ́ ni o. Má pera rẹ ń gbákejì ànábì àbí gbákejì Ọlọ́run mọ́ o. Má sì sọ pé kò sáàfà kankan tó tó ọmọ láyé. Ṣé ojú Gumi náà? Gumi náà ò tó ọ. Ó dáwọ̀ ẹ̀jà rẹ̀.